We sing happy birthday to you, and may all your dreams come true. Aminatu Musa ní sọ́jọ́ bìlọ̀ òní o. Ọlọ́jọ́ èdè arẹwà lóbìnrin tó gbámú fẹ́ tí ṣe rẹ̀ àti ìmọ̀wù ni. Ayé Ìjẹ̀ṣà òṣèré olóbì kan wọ́wọ́ tìrì wọ́n. Nílé ọkọ tó fẹ́ hàn. Ìjẹ̀ṣà mọ́dún ni wọ́n ò máa pọ̀ ọ̀nà dà. Ọmọ ẹlẹ́ni àtẹ́kẹ́ ni wọ́n ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lẹ́rú ọwọ́ bàbá wọn ti ń múná roko. Ìjẹ̀ṣà mọ́dún ooo. Ọmọ lóbì ọwọ́ wọ́n tìrì wọ́n ní wọ́n ọmọ lóbì kan wọ̀wọ̀ tìrì wọ̀. Èyí tó dáa nílé bàbá wọn wọ̀ sápò ẹni. Èyí tí ó sì dáa nílé wọn wọ̀ sínú gbẹ̀ràn búburú ọmọ ọlọ́run mú jẹ. Ayé Ìjẹ̀ṣà òṣèré àní ọmọ wọlé kọ́ mọ dání kọjọkan òjò Elédùmarè níbẹ̀ lẹ́yìn rẹ̀. Ìwọ́rọ́dún mọ́dún oṣooṣù mọ́sùn lónìí o. Olórí rẹ̀ dá o. Mrs. Aminat Musa, the Director of Customer Service, Adron Homes and Properties, a diligent and hard-working woman, virtuous woman with a heart made of gold, whose communication is top-notch. Today, we celebrate you greatly as this regards comes directly from the Group GMD, CEO and ED of Adron Homes and Properties, Ariaditola Emmanuel King, and the loving wife, Yeye Aderunke Emmanuel King. They sent me to pray for you according to Psalm 91 verse 10, that no evil shall befall thee, and neither shall any afflictions come near the dwellings, henceforth your new day and forevermore. Today we celebrate you and wish you many happy returns of this day. Happy birthday. Happy birthday to you, and may all your dreams come true.